ẹ yéé tanra yín jẹ. Àtúntò ló lè kó Nàìjíríà yọ nínú ewu tó wà yìí. Lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn báyìí, lọ́jọ́ táṣíwájú Bọ́lá Ahmed Tinubu bá ti wọlé gẹ́gẹ́ bí ààrẹ ilẹ̀ yìí, níṣòro Nàìjíríà ó tán, tóhun gbogbo sì máa lọ déédéé, tí ò ní sí wàhálà kankan fún wa mọ́. Lójú àwọn míì ẹ̀wẹ̀, lọ́jọ́ tábùbákà Àtíkù bá ti wọlé báyìí, ṣámṣám lọ́jọ́ náà ni ò ní sí rògbòdìyàn Nàìjíríà mọ́, tóhun gbogbo sì yí padà lọ́wọ́ kan. Nítòpọ̀ àwọn ọ̀dọ́, kò sẹ́ni méjì tí ó máyé Nàìjíríà dára ju Peter Obi lọ. Kò sẹ́nìkan nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta tí ò lérò tiẹ̀ lẹ́yìn. Kálukú àwọn èrò yìí ni wọ́n sì ń fẹ́ kó jẹ́ èèyàn tiwọn ló máa wọlé, nítorí òun làgbójúlé wọn. Ṣùgbọ́n ohun tó ń lọ yìí kò fi hàn pé nú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí, ẹnìkan ni yóò kó Nàìjíríà délẹ̀ lérí. Nítorí gbogbo òṣòro tó wà nílẹ̀ yìí lónìí, kò sẹ́ni tí ò dá sí inú wọn. Bí Tinubu bá gbàjọba, ibi tá a wà yìí náà la ó wà. Ìyẹn tí ò bá burú sí i. Bí kinní náà bá bọ́ sÁtíkù lọ́wọ́, a lè kúrò níbi tá a wà yìí. Ìyẹn bí kinní náà ò bá bàjẹ́ sí i. Bó bá jóbi ló gba kinní náà, kò sí bí a ṣe lè kúrò lójú kan yìí. Ọ̀rọ̀ gbogbo ó túbọ̀ polúkúmuṣu sí i ni. Ohun tí ó fún ilé yìí kò ní ju pé ilé tó ti fẹ́ wó làwọn èèyàn yìí lọ rọ̀dà tuntun tí wọ́n fẹ́ kùn, ògiri tó ti sán, ilé tó pọ̀ ẹ̀ ti yẹ̀, ilé tí páànù orí ẹ̀ ti já kọjá àdàjì, ilé tí wọ́n ń torí ẹ̀ gbàgolo ọ̀dà kiri nìyẹn. Agolo ọ̀dà ló wà lọ́wọ́ àwọn èèyàn yìí tí wọ́n ní wọ́n fẹ́ fi túnlé tó ti dẹ̀gbẹ́ ṣe. Bí wọ́n bá kunlé tó ti dẹ̀gbẹ́, tógiri ẹ̀ ti lanu, tó pọ̀ ẹ̀ ti yẹ̀, kí ni wọ́n fẹ́ mú kúrò ńdìí ìyẹn? Wọn ó kàn dákún ṣòro ilé yìí lásán ni. Báwọn olóṣèlú yìí bá fẹ́ ṣe dáadáa fúnra wọn àti fún gbogbo aráàlú, àtúntò ló yẹ kí wọ́n béèrè fún, kí wọ́n fi gbogbo ara àtagbára wọn jà pé kíjọba Buhari ṣètò àtúntò orílẹ̀-èdè yìí. Lẹ́yìn náà ni kí wọ́n tó ṣètò ìdìbò, kó lè jẹ́ pé àti túnlé tó fẹ́ dàwó náà gbé dìde padà, àti tún òpó ṣe, a sì tún táwọn ibi tó gírí ti lanu. Òfin tí Nàìjíríà ń lò yìí, ọmọ nọ́sítírì El-Rufai ló ṣàlàyé ọ̀rọ̀ kan lọ́sẹ̀ tó kọjá ńgbà tó ń ṣèdárò ọbabìnrin ìlú òyìnbó tó kú. Ó lóun àti gbogbo ará òkè ọ̀yà ń dúpẹ́ lọ́wọ́ ọkùnrin Elizabeth, àwọn ó sì máa dúpẹ́ lọ́wọ́ obìnrin náà títí ayé ni. Nítorí òun ló ṣètò òṣèlú àtàkóso Nàìjíríà tó sì gbé e láwọn táwọn jáúsá Fúlàní lọ́wọ́, tó sì sàwọn dẹni tó ń gbádùn agbára ìjọba Nàìjíríà títí ayé. Ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ, lẹ́nu aṣiwèrè la ó ti gbọ́. Ọ̀rọ̀ táwọn bàbá wọn ń sọ lójú wọn rèé. Ọ̀rọ̀ páwọn làwọn ní Nàìjíríà, àwọn kan láwọn tó kù lásán ni. Àwọn bàbá tiwọn nírú ìgbàgbọ́ bẹ́ẹ̀ ni wọ́n fi ti Nàìjíríà débi tó dé yìí. Yóò sì wá burú jù báyìí lọ. Báwọn ọmọ tí wọ́n bá gbà á, wọ́n ó sọ gbogbo ẹ̀yà tó kù dẹrú wọn ni. Ṣùgbọ́n tá a bá wọ́nà, tá a ṣàtúntò orílẹ̀-èdè yìí, tó fi ilẹ̀ yìí fààyè gba kálukú kó jẹṣẹ́ ọwọ́ ẹ̀, kó má jẹ́ párẹ́ Èkó yóò ṣiṣẹ́, èrò Àbújá ni ó máa náwó ẹ̀, kó má jẹ́ wọn ó wèpo Niger Delta, Àbújá wọn ó sì máa pínwó lé wọn lọ́wọ́, kójọmọ Haúsá Fúlàní ni ó máa pàṣẹ tí ó wèpo bẹntiróòlù tọ́lọ́rùn fáwọn Niger Delta, kó jáwọn ni wọ́n ó máa ṣolórí ẹ̀ka ológun àti tìnáwó wa, tí wọ́n ó máa káwọn ọmọ tí ó kàwé já, àwọn tí ò ní làákàyè ìwé sínú iṣẹ́ ìjọba, tí wọ́n sì máa fi wọ́n ṣolórí ńbẹ̀. Bí gbogbo eléyìí bá wà báyìí, kò síjọba tuntun kan, àgàgà ìjọba táwọn ará àṣàlẹ̀ ọ̀yà yìí bá ṣe tí yóò mú kinní gidi kan jáde fún wa. Ẹ wò ó, ẹ yéé tanra yín jẹ o. Àtúntò ní kẹ́ ẹ jà fún, àtúntò ní ká kọ́kọ́ ṣe. Ohun tó lè fọkàn ẹni yòówù tó bá gbàjọba balẹ̀ nìyẹn. Ṣùgbọ́n àwọn olóṣèlú ò ní gbọ́ o. Bẹ́ẹ̀ làwọn tí wọ́n ń tẹ̀lé wọn ṣùgọ́ṣùgọ́ ò ní gbà. Yóò ti ṣẹlẹ̀ tán kí wọ́n tó máa fìkà àbámọ̀ bọ̀nu. Ẹ jẹ́ ká ronú gidi sí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ yìí. Bá a bá ṣe bẹ́ẹ̀, a ó rí pàtúntò orílẹ̀-èdè yìí nìkan ló lè gbé wa débùdó rere. Ẹ jẹ́ ká ṣe bẹ́ẹ̀. Ó ṣojú mi kò rò nìyẹn o, nínú ìwé ìròyìn Aláròyé tó jáde lọ́sẹ̀ yìí.